ọmọ Yorùbá a dúpẹ́ a kú oríire àná. Eléyìí tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣe yìí ó dùn wọ́n nínú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà tí gbogbo àgbáyé tí wọ́n rí nǹkan táwọn bàbá wa ṣe, mo sọ fún yín, mo ní tẹ́ bá retí èsì ayọ̀ náà ọ̀sẹ̀ yìí, ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá mi lọ, tó bá jẹ́ irọ́ ni mo pa ẹ sọ, tó bá jẹ́ òótọ́ ni mo sọ kẹ́jẹ́ mọ̀. Òun mo fi sọ fún yín wípé everything tẹ́ bá gbọ́ lẹ́nu Masbi TV authentic ni, kò ṣe pé wọ́n ní Masbi TV ò kì í ṣe content creator no. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí program tí mo ṣe òye, mo mọ̀ pé nígbà tá a bá gba Yorùbá Nation, ọ̀pọ̀lọpọ̀ yín tó bá yé yín, kódà màá rẹ̀ tó máa ṣàdúrà fún mi, màá rẹ̀ tó máa fún mi ilẹ̀, màá rẹ̀ tó máa fún mi mọ́tò, màá rẹ̀ máa fi nígbà tó máa fi appreciate pé Masbi àmọ́ má bínú àti ṣẹ̀. Now àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti lọ ṣèpàdé closed door meeting, ọkọ̀rọ̀ ṣe ní somewhere in Europe. Newspaper ò gbé o, newspaper ò gbé. Kí ló lọ sọ ń bẹ̀? Kí ló lọ ṣe níbẹ̀? Ṣé o tó ẹ̀kọ́ ṣe ń bẹ̀ nìyẹn? Ṣé o tó ẹ̀kọ́ sọ nìyẹn? Ṣé nǹkan ta fẹ́ lọ ṣe? Ṣíṣe wa lọ jẹ́ ọmọ Yorùbá a kú oríire. Nígbà táwọn bàbá wa tí wọ́n lọ́ǹṣì diplomatic international passport, the whole world ló ṣèkì lánàá. Kódà lẹ́yìn tí wọ́n ṣe tí a lọ́ǹṣì diplomatic passport wa yẹn, America ti send the signal. Ǹjẹ́ ti pé ohun tí America sọ òwe lọ́pàá fún wa o, àwa náà dẹ̀ retí wọn, a mọ̀ pé kò ní ṣaláì má rí bẹ́ẹ̀. UK not the same thing. Àwọn tí wọ́n kó wa lẹ́rú, wọ́n ti send àwọn signal kọ̀ọ̀kan táwa gan ti rí báyìí. Now number one, America ti jẹ́ ká mọ̀ wípé Nigeria is a prison yard and a graveyard. Wọ́n ti jẹ́ ká mọ̀. America náà wọ́n fẹ́ kó gbogbo ẹlẹ́wọ̀n tó wà l'Amẹ́ríkà, wọ́n fẹ́ kó wọn wá sí Nàìjíríà. Àwọn tí wọ́n tún deport immigrant kankan wọ́n fẹ́ kó wọn wá. Ẹ̀wọ̀n tó fi lọ wá. Nígbà tí wọ́n fi missile lọ àwọn kan, tó ń fi àdó olówó ńlá tó lágbára jùlọ fi lọ àwọn kan, tó ń fi business lọ wọ́n, tó ń fi education lọ wọ́n, tó ń fi security lọ wọ́n, tó ń fi àwọn nǹkan tó máa ṣe wọ́n láǹfààní fi hàn wọ́n. Ẹ wo ohun tí wọ́n tà wá sí. Wọ́n fẹ́ káwọn ẹlẹ́wọ̀n wá sí Nàìjíríà. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ibi tí mò ń lọ láàárọ̀ yìí ó yàtọ̀. Mo ń bá yín sọ̀rọ̀ yìí, information kan kọ́ mi lára. Àwọn ọba wa, mo sọ fún mo ní kò ń ṣe gbogbo ọba wa ló jẹ́ ọ̀tá Yorùbá. Nọ́tọ̀ ọba kọ́ ni mo sọ gọ́vnà. Kò ń ṣe gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá ló jẹ́ ọ̀tá wa. Pàápàá jùlọ ẹ rí i pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Olóyè Sunday Igboho, wọn kọjú ìjà sẹ́ẹ̀dì kọ̀ọ̀kan. Ọkọ̀ ń ṣe tiwọn lọ ni. Ó dà ní ikọ̀ àwọn kan tí ní bàbá Akintoye wọ́n ṣọgá, wọ́n ṣàwo, wọ́n ti kinní kan, wọ́n tẹ̀lé Tinubu. Èmi sọ fún yín pé kẹ́ fọkàn yín gbà. Èmi mọ̀ pé green light wà ní Yorùbá Nation. Tó bá mú wù mí tí mi sọ̀rọ̀ nípa nǹkan mi, tí bá ókè ẹ rò pé mo tún ń sọ̀rọ̀ self determination, ẹ wá dúró èyí tọ́lọ́run jẹ́ kẹ́ máa wò mí. Ẹ wá imagine pé mo wá jẹ́ blogger, jẹ́ pé màá ní àǹfààní láti sọ̀rọ̀ Tinubu, tí wọ́n máa sọ àwọn nǹkan tẹ́ fẹ́ gbọ́, màá dẹ̀ máa make millions of dollars every month. Ìbọn mi ṣe bẹ́ẹ̀ torí èmi ìta tó bá fún mi ló jẹ́ mi ń gé owó ní o. Odò tèmi kò ń gbàgbé orísun ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dìré movement kan wà ju wa lọ. Now mo ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti fún gbogbo Fúlàní ní 24, wọ́n ti fún wọn ní 2 weeks, ọ̀sẹ̀ méjì kó fi kángára wọn. Ìyẹn lè pàdé táwọn bàbá wa lọ ṣe tó bọ́ sí mi lọ́wọ́. Ẹ̀yìn tí gbọ́ kọ́kọ́ o, lọ́lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe gbòòsà fáwọn gómìnà yẹn. Gbòòsà
gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà. mo sọ fún yín, yínníyínní kẹ́ni lè ṣe mí. téèyàn bá dúpẹ́ oore ìní ó tún máa rí mi gbà bódọ̀la. tó bá sọ pé ọ̀la kò ń ṣe lọ́la tó máa mọ́ ní ọ̀la yìí, ọjọ́ iwájú ló ń sọ. nísìnyí táwọn gómìnà yẹn náà ti wá rí i pé táwọn ará bíi fi lè gbé diplomatic passport tó wọná, tó confam, tó jẹ́ authentic, tó wà scannable, tó wà traceable, tó wà reliable, òun la gbọ́. àwọn kọ̀ọ̀kan tó wá sọ́dọ̀ bàbá Professor Banji Akintoye lánàá, a gbọ́ pé bọ́dà ni wọ́n ti stamp wọn, tó túmọ̀ sí wípé that diplomatic passport is authentic. ó wọná original ni. ṣé ìnáwó rí báyìí pé a ti bẹ̀rẹ̀ sí ní ṣoríire díẹ̀díẹ̀. bàbá Professor Banji Akintoye dẹ́ ń pòwe kan fáwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n kò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. wọ́n ní ká lọ fọkàn wa balẹ̀, a máa gẹ́ẹ̀tì kan tì wá láìpẹ́ yìí. mo máa ń sọ fún yín, àwọn bàbá wa wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà, ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ wa a ò lórí ọ̀fẹ́ àti súnmọ́ wọn. ohun táwọn èèyàn ń sọ níta lẹ̀ ń gbọ́, gbọ́rọ̀ àwa ta wà pẹ̀lú wọn gangan. àwọn bàbá yìí wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà. látòrí bàbá wa emeritus merited intelligent distinguished royal integrity distinguished professor, lórí bàbá wa general commander field marshal generalissimo ọmọlúàbí humanitarian olóyè Dr. Chief Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho òòṣà, lórí bàbá wa Àkànbí yágbóyájú ọkùnrin púpọ̀, ìyẹn ní agboolé tiwa Yorùbá World Media. mo dẹ̀ tún fàṣìkò yìí kí ìyá wa àṣà àti ṣe, mo wọ̀kọ́ lọ́ọ̀ mo tajú kán sọ́dọ̀ bàbá wa Professor Banji Akintoye. mo kí bàbá wa Olúṣọlá Prince Albert àyànfẹ́ Olódùmarè, tó jẹ́ wípé ojoojúmọ́ ni wọ́n fi ń gbòògbé Yorùbá, ojoojúmọ́ ni wọ́n ń gbìyànjú bí wọ́n ṣe lè ṣe láti lè rí ìpínlẹ̀ Yorùbá dúró. lágbára Ọlọ́run, mo wá fàbọ̀ sórí eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ mídíà. bàbá mi mẹ́ńtọ̀ tèmi nìkan ní ìṣẹ́lú mi ò mẹ́ńtọ̀ Masbi TV, ìyẹn ẹgbẹ́ ìṣẹ́ tí mo fẹ́ dárúkọ ẹ̀. mo tiẹ̀ fẹ́ mọ̀ bí ẹ̀yin fáǹsì mi, bí ẹ̀yin fọkàn bá mi lọ, tálẹ́mọ̀ tó jẹ́ mẹ́ńtọ̀ mi, ẹ máa kọ sí comment section, ẹ máa kọ sí comment section. wọn ò ní fẹ́ lómi ṣe bàbá mi, kéèyàn owó ṣùṣù láti United Kingdom kó dẹ̀ búùkù flight kó wá kí ẹni tó wà láfíríkà. mọ̀ pé that no is too much, the love is too much. that is my mentor Ọláyọmí Kóìkì. mo tún kí bàbá wa Gani Alágbàlá, mo kí ìyá wa Kentos tí wọ́n jẹ́ igbákejì wọn nífẹ̀ẹ́ lódùn. mo kí ara mi o, mo kíra mi dáadáa, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé o. ọmọ Yorùbá, ẹjá máa jó ká máa yọ̀, ẹjá máa kọ congratulations comment section, ẹjá máa kí àwa kú oríire, nítorí pé kí ni ọ̀rọ̀ wa ti já sọpẹ́, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ti dayọ̀. mo sọ fún yín, mo náà bàbá yìí wọn sùn wọn wo ẹrù pé wọ́n mú un pa ni. ìtẹ́rí tèmi ṣe ìtúkéré sí táwọn bàbá yẹn ṣe, mi ìrírú ẹ̀rì. ìdí tá a ṣe gbọ́dọ̀ gbàdúrà nìyẹn pé kọ́lọ̀ bàbá wa fún bàbá Akintoye ní ẹ̀mí gígùn, àti bàbá wa olóyè Sunday Igboho kọ́lọ̀ ń bá wa fún wọn ní ẹ̀mí gígùn, so that iṣẹ́ tó ṣe yìí àwọn náà lè jẹ́ ń bẹ̀ kó tó lọ bá Olódùmarè. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ìyá wa Mrs. Akintoye tó ṣaláìsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n sọ fẹ́mi o, mo wà bẹ́ẹ̀ báyìí. màmá sọ fún bàbá pé bàbá ẹ rí dájú pé káwọn ọmọ ìdí ilẹ̀ lérí o, ẹ rí dájú pé kó wọn délẹ̀ lérí o. sẹ́bẹ̀ tó sọ̀rọ̀ yẹn ìyàwó bàbá Professor Banji Akintoye, ìyá 80 something, rí dájú nǹkan lọ́wọ́ á tì ẹ lẹ́yìn o.
ẹ ṣàṣeyẹ o, ẹ rí dájú pé kó àwọn ọmọ Yorùbá dé ilẹ̀ ìlérí o, lágbára Ọlọ́run Elédùmarè á máa bá yín dá sí ẹ gbà, because tí nǹkan kan bá ṣe bàbá yẹn kò sẹ́nibọ̀dì tí wọ́n lè gbé síbẹ̀ mọ́ tó lè ní irú ọkàn tí bàbá yẹn ní, tó máa gbówó fún tí ò ní gbà, tó máa fún ní mílíọ̀nù tí ò ní gbà. Ìyẹn ní pòsíṣọ̀ tó wà yẹn ni o, ó lójú ẹni tó máa pòsíṣọ̀ yẹn tí ò ti ní gbowó. Bàbá Professor Banji Akintoye wò pé àgbà ti dé, kí làwọn fẹ́ fowó ṣe, gbogbo ọmọ wọn ló wà òkè, they are living good. As a matter of fact, gbogbo àwọn ìwé tẹrí tí bàbá Akintoye kọ yìí, owó ẹ̀ ló fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ documentation, wọn ò gbowó lọ́wọ́ anybody. Mi ìdẹ̀rù pé níbì kan tí bàbá mi olóyè Sunday Igboho àbí bàbá Akintoye tí wọ́n ti jáde rí kí lè jà fẹ́yìn Yorùbá, ẹ dáre báyìí fún mi, láyéláyé ẹ lè gbọ́ òdòdì egun fi sọ. Ọmọ Yorùbá, àsìkò oríire la wà, ìròyìn ayọ̀ kan náà tún bọ̀ láìpẹ́ yìí. Ọmọ Yorùbá, nígbà táwọn gómìnà tí wọ́n ṣe ìpàdé yìí, wọ́n wá ní kọ́kọ́ lọ try ní Imo State, but ọ̀nà tí gómìnà Imo State yẹn wá fi ṣe ní òdùn mẹ́mí nínú ìró ò dáa, and that governor might not mean it like that, but ẹ mọ̀ pé mi ọmọ yín mi ní nǹkan kí n má sọ, mi ní fìyàn sínú láéláé. Kí la fẹ́ máa fìyàn sínú fún? Kí la fẹ́ máa fìyàn sínú fún? For what? Strength tó yẹ ká fi máa wo bí ilẹ̀ Yorùbá ṣe máa bọ́ sí, kí tí wọ́n máa fi ìwọ̀nba strength yẹn tó yẹ pé tá bá jẹ tààrọ̀ ńgbà míì ní rí tọ̀sán àtàlẹ́ jẹ, tó yẹ pé tá bá jẹ tọ̀sán ńgbà míì kò ní sí tààrọ̀, kò ní sí títàlẹ́. Mẹ́ta yẹn ò pé rí, méjì gan tipátipá la fi ń rí jẹ lẹ́ẹ̀mejì. Màá wá fi ìkọ́ tó yẹ ká lélẹ̀, màá wá fìyàn sínú, màmá báyọ̀ ṣe kéde kan, ẹni tó bá níwẹ̀ lọ́kàn is doing a very big mistake. Now, Governor Imo State nígbà tóun máa declare tiẹ̀, òun lọ́dún pé ọkọ̀ lọ cháyẹ̀, ó dẹ̀ nídìí, nísìnyí Governor yẹn declare pé 2 weeks làwọn fún gbogbo Fúlàní tó wà ní gbogbo the whole of Imo State. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ ló ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí meeting tí wọ́n ṣe ní Governors Forum tá a gbọ́ allegedly. Ṣùgbọ́n ó wá kù sí wa lọ́wọ́ láti jẹ́ kí gbogbo àwọn yòókù náà sọ̀rọ̀. For instance, bí gómìnà yìí ṣe sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn, ẹ pè wọ́n, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ kí wọn, wọ́n máa rí fídíò tí mo fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ máa sọ fún yín pé gbogbo àwọn alágbára Nàìjíríà ni wọ́n ń wo péjì Mansby TV, lọ́wọ́ wo ti Koiki, lọ́wọ́ wo ti World Media, lọ́wọ́ wo ti Yèyédára, lọ́wọ́ wo ti everybody. Nítorí kálukú bá mọ̀ sí kó máa ṣe. History will never forget anybody. Ohun tá a bá dẹ̀ ṣe lè mí, mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé a máa gbà tó bá dọ̀la ìpè kọ́. Èmi máa ń sọ pé nǹkan ló ń dá èmi lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, ǹjẹ́ yìí lè sọ bẹ́ẹ̀? Ǹjẹ́ wọ́n lè sọ bẹ́ẹ̀? Àwa máa sọ̀rọ̀ torí pé inú ẹ̀jẹ̀ tiwa ní campaign for freedom wà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò ń ṣe èmi ò sí nínú àwọn tí Yorùbá Nation sọ di mídíà. Ọlọ́run má jẹ́, Ọlọ́run má jẹ́, Ọlọ́run má jẹ́, kí là ń bá ká. Now, àwọn ọ̀dọ́ ti yarí pátápátá pé àwọn wà lẹ́yìn gómìnà tó give order yìí. Mo wá fẹ́ jẹ́ káwa náà ká bẹ̀rẹ̀ sí ní sọ sí comment section nísì pé ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní fi gómìnà ìpínlẹ̀ Imo, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fi lọ́kàn balẹ̀ ní comment section. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa kọ síbẹ̀ pé we are in it together, we are with him. Ìrà kan mímì kan ò lè mí. Yes, ó lójú gómìnà tó lè jáde lọ sọ̀rọ̀ ẹ̀ fún Fúlàní tó dẹ̀ mọ owó èèyàn táwọn Fúlàní yẹn jẹ́. Àwọn ọ̀dọ́, àwọn gbogbo gọ́fúnà ti papọ̀, àjọ ọmọ gbogbo wọn ni gẹ́gẹ́ bá ṣe gbọ́, ìyẹn South East and South West and South South. Inú mi ti ẹ̀dùn pé wọ́n pè àwọn Fúlàní yẹn sí, torí tó bá pẹ́, torí gbogbo mo máa ń sọ, gbogbo politician tó wà nílẹ̀ Haúsá
Fúlàní ni gbogbo wọn pátápátá, kò sọmọ nílùú ni wọn. Ìdí nìyẹn tí wọ́n ṣe carry wọn along. I believe that. Nísìnyí gómìnà Imo, mistake tí mo ní wọ́n ṣe ni wípé nígbà tó máa declare tó máa ní kó vacate, ọkọ̀ ní kó vacate town, tó túmọ̀ sí wípé káwọn Fúlàní ẹ̀ máa lọ sínú oko wọn, kó máa lọ sínú forest wọn, tàbí kó máa lọ sáwọn abúlé wa, kó lọ máa da màálù ní abúlé wa, níbi tí àwọn tí wọn ní agbára láti gbèjà ara wọn wà. Táwọn gbogbo àgbáyé ló mọ̀ pé ẹranko làwọn ará bíi, ọwọ́ tó yọ ní town tó fi lè yọwọ́ tó yìí, tó bá wà lábúlé tó jẹ́ pé kò sọ́lọ́pàá tó máa dà wọ́n láàmú, kò sí àmì tó máa sáré débẹ̀, kò sí kìnnìkan ó máa worst ju ti ta lọ. Tẹ́ bá rántí nígbà tá a fẹ́ ṣe house to house awareness tí àwọn bàbá wa ní ká ṣe lẹ́jọ́ mẹ́ta yìí, ká dà àwọn èèyàn síta níwájú ilé wọn tán ẹ rí pé kíní yẹn ó lágbára gan. Àbá má ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n information kan wà lára àwọn ìdí nìyí o. Information kan wà lára wípé àwọn wèrè Fúlàní yẹn wọ́n fẹ́ jẹ́ ká rọ́ síta, wọ́n á wá rọ́ sínú àwọn abúlé wa, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbà sí fún wọn. Tá a bá máa fi gbọ́, tá a bá fi máa dé, wọ́n á ti lọ. A lot of things. Mo máa ń sọ fún yín, mo ní nǹkan tẹ̀ ń rí ní online lórí Yorùbá Nation 5% lẹ́rìí, at most 10%. Gbogbo tó jẹ́ mẹ́mẹ́ kíní gan offline ni. Èèyàn mélòó ló wà ló believe wípé passport wa lè sáré jáde báyìí? Ó máa jáde. Ìgbà tí mo dẹ̀ kà according to tó kọ síbẹ̀ ó ní báàkì UNPO lọ́wọ́, unrepresented people organization kìnìkan, ó ní backup wọn, ó ní backup United Nations, tó jẹ́ wípé you can use it to travel anywhere in the world. The funniest part ni pé passport yẹn gbọ́ tó wá lágbára. Passport tó yẹ pé ní first appearance adúrú country bẹ́ẹ̀ yẹn ti recognize ẹ̀. Then what are we talking about? Ní under self-determination, you are entitled to your opinion, you are entitled to association. O lẹ́tọ̀ọ́ láti sọ wípé lágbájá mo fẹ́ máa bá ṣe, mi fẹ́ bá lágbájá ṣe mọ́, mo fẹ́ dá dúró, ó possible dáadáa lábẹ́ self-determination. So àwa tá wà nílé tó ń dúnkokò mọ́, ẹ má dá wọn lóhùn. Bàbá wa Professor Banji Akintoye ti send direct message, ẹ máa rí lórí page mi láìpẹ́ yìí. Tẹ́ bá ti wo fídíò ìtàn kẹlẹ́ òbí àmì ti drop àbí mi ò ṣe máa drop ẹ̀, torí mi mọ̀ ìgbà tẹ́yìn máa rí fídíò yìí wò compare to ìgbà tí mo ṣe yìí. So now kó tó di pé ọ̀rọ̀ mi pọ̀ jù, kí tó bọ́ sí ìpele kejì, ká sáré díẹ̀ ká ìpolówó ọjà. Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ̀yin olólùfẹ́ kántòsì igi àdùbí àti ṣe bí gẹ́gẹ́ bí kántòsì igi àdùbí ṣe ní ká máa fún àwọn arúgbó ní oúnjẹ kí a sì máa wo àlàáfíà wọn ká lè máa ṣe ìtọ́jú fún wọn so iléeṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ o iléeṣẹ́ a máa ròkè o máa ròkè iléeṣẹ́ wọn ní tó náà inú wọn dùn àwọn náà dàgbà wọn á dògbò àwọn náà lè kú léwu iléeṣẹ́ wọn ní dàrú. Ẹ káàbọ̀ ẹ̀yin bàbá wa, àwọn òpólówó wọn náà lè ti rí yẹn, ẹ pè wọ́n. Bàbá Máyégún wọ́n gbọ́ fábẹ́ bí ẹni wẹjú ni, bẹ́ẹ̀ ni
ó fẹ́ dira ni àsìkò táwa yìí àsìkò kó dira ni o torí lórí burúkú àwọn Fúlàní ohun tó máa fi ṣe ni kàkà kíkú má jẹ sèse wọ́n fẹ́ fi ṣàwádànù ọ̀n dẹ̀ nírí kan táwa fẹ́ jẹ dànù lágbára Ọlọ́run ọ̀n ní orílẹ̀-èdè wa dànù orílẹ̀-èdè tí wọ́n ló máa parun torí pé nígbà tí Yorùbá bá dá dúró tí Biafra dá dúró táwọn original Hausa dá dúró mo fẹ́ orí tí Fúlàní fẹ́ wà òun ló dífá fún pé a ní láti wà very careful ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ̀ ń rí tó ń claim pé àwọn gbèjà Ọlọ́run Fúlàní ni wọ́n yá ẹ wọ́n sì ń pa wọ́n Kwara àìtí rí àfáà ńlá kan ní Kwara tó jáde kó máa bí wọ́n ṣe máa ń gbèjà Ọlọ́run kó jáde kó wá pariwo none of them have do that ẹ wá ní ìsìn Ọlọ́run ẹ wo nǹkan kan tí ẹ ṣẹlẹ̀ báyìí ó ní àfáà olórí burúkú kan tó sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ fídíò ẹ̀ ó lè jẹ́ òun ni màá gbé jáde mo ti rìkọ́ọ̀dù kọ́ post ẹ̀ lókù ó lè jẹ́ pé after fídíò ilé tẹ̀ ń wò ni màá jùlẹ̀ kéèyàn máa fi kú yọ àwọn tó kú síbi olóyè Sunday Igboho tí yóò bá ṣe olórí burúkú èèyàn kéèyàn máa fi kú yọ Àdùgbọ́n kó máa fi kú yọ àfáà Azeez kó máa fi kú yọ Saheed Arìbọnyọ kó máa fi kú yọ Saheed Ọmọbọ́tà kó máa fi kú yọ gbogbo àwọn tó yẹ pé wọ́n ti ṣubú ní múfẹ́ǹtì kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá ẹ ká sì gbèsè ẹgbẹ́ kan náà báyìí ó máa jẹ́nu fídíò míì ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ àtàwọn àṣírí tá a gbọ́ tó rọmọ àti bí wọ́n ṣe ń confess ọmọ Yorùbá ẹ jẹ́ ká kí wa kú oríire ẹ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà kejì. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. láàólà bitter tea nìyẹn ẹ̀yin tẹ́ bá tí kò ọmọkùnrin yóò bá jù báyìí lọ tẹ́ fẹ́ kó tóbi dáadáa sí size tẹ́ fẹ́ naturally with herbs àgbo egbògi àgbo kò ń ṣe egbògi olóró torí ẹ̀yìn wá bẹ̀rẹ̀ nìyẹn o egbògi àgbo òun ni wọ́n fi ń ṣe pẹ̀lú àwọn kankan tó máa tóbi bó ṣe fẹ́ tó máa dúró dáadáa ó fẹ́ pẹ́ lórí ẹ̀ ó fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó fẹ́ àdùndùn gbogbo àwọn ọkọ yẹn ẹ pé láàólà bitter tea ìwọ tó bá ní kidney problem liver problem any type of àrùn tó mọ̀ pé ó wà curable téèyàn bá rí ìtọ́jú ẹ pé láàólà bitter tea ó lè fọwọ́ wọn sọ̀yà tó bá ní kidney problem liver problem prostate cancer arthritis rheumatism ulcer anything ẹ pè wọ́n odò àgbo àpòlè gbẹ̀dà lẹ́rù ẹ̀dẹ̀ má gbàgbé studio project ti máa BTV ṣì ń lọ equipment tá a fẹ́ rà ẹ support ọmọ yín o ẹ support ọmọ yín ẹ ṣàtìlẹ́yìn fọmọ yín àti rẹ́ǹtì ibi tá a fẹ́ múùfù lọ àti deposit owó ibi tá a rí tẹ́lẹ̀ wọ́n ti gbé fẹ́ lòmíì tó nísìnyí báyìí wọ́n tún ti ń bá wa wà míì ẹnu ẹ̀ náà la wà báyìí tí a lè máa gbà láìpẹ́ nǹkan tó pọ̀ kù ní irinṣẹ́ ẹ support Mass BTV ẹ support mi GT Bank Williams Olúwatósìn ìsàmúlẹ̀márí lórí ẹ̀ 02141687040 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ìsàmúlẹ̀márí lórí ẹ̀ fẹ́yìn tẹ́ bá dẹ̀ fẹ́ gbé polówó ọjà fún wa tàbí tẹ́ fẹ́ bá wa sọ one or two things ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970
tàbí 081 76 03 4216 081 76 03 4216. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà. Iṣẹ́ yẹn tẹ̀síwájú.